ṣe mí láláṣẹ́là kí má ṣàkóbá tàfẹ́gbẹ́ o kèmí orúkọ padà kí n dá láṣẹ́là láyé. ṣé bẹ́ẹ̀ ni bá ṣàṣẹ́là lọ́mọ aráyé máa kí kí má ṣàkóbá tàfẹ́gbẹ́ kí n dá láṣẹ́là láyé. ṣé bẹ́ẹ̀ ni bá ṣàṣẹ́là lọ́mọ aráyé máa kí. Èrè àsálàtù àlébára káàtúlè láyé ní kẹ́sùmọ́ àfọwọ́wọn bá àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alibarakatullah Travels and Tour is an expert when it comes to pilgrimage, Hajj Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good summer are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Al Baraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 39 or +233 5569 33392 or +233 24 486 2251 or +233 24 069 4332. Nigeria address Shutu Olomore Housing Estate, Abeokuta, Ogun State, or Shop 31 Abraham Adesanya Shopping Complex, Onepanu, Somolu, Lagos State, or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Jogbo, Ijebu-Ode, Ogun State, or number 14 Fadila Sheikh Musa Oladokun, Rawolagba House, Azan Titilokwe Street, Akpenete Saki, Oyo State. And the Barakatullah Travels and Tour. Patronize them today. You shall be glad that you did. All over the world. Tẹ́ bá fẹ́ mọ̀ bó ṣe ń lọ káàkiri àgbáyé. Kaya TV radio jẹ́ kán mọ̀. ẹ follow. Orin lóríṣiríṣi ètò tó mọ́gbọ́n wá. Kaya TV radio ẹ follow. Ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ òṣèlú náà kò gbẹ̀yìn òye. Kaya TV radio ẹ follow. Dádì ẹ mọ̀ mi o ẹ like kẹ́ follow ẹ. Kaya TV radio ẹ follow. Kaya o Kaya o. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. Ẹ̀lẹ́mbẹ̀ wo orúkọ tèmi ní Alhaji Ahmed Lukman ìgbàmọ̀ sí Kaya aláṣẹ iléeṣẹ́ Kaya Guest House aláṣẹ iléeṣẹ́ Heritage Travel and Tours. Fẹ́yìn olólùfẹ́ wa àtúmọ̀ tuntun wa báyìí ìlàmú wa fún yín Kaya rédíò ìgbádùn ẹ̀yìn àgbọ̀n wa àbúrò wa ẹ̀yìn ọ̀rẹ́ wa. Lórí Kaya rédíò oríṣi ètò láàmú wa fún yín ẹ̀ẹ́dẹ̀mọ̀ gbádùn wa dáadáa látòrí sport, entertainment, politics, gbogbo tó ń lọ nígboro lórí social media. Àmọ́ máa gbá àwọn èèyàn wá àdèmọ́ máa gbá àwọn ọ̀jọ̀gbọ́n wa tó máa bá àyànnà náà ní kọ̀ọ̀kan. A máa fún yín ní soccer tips, a máa fún yín ní scores, a lè mọ̀ fún yín láwọn tó yẹ pé ẹ tó bá ń jẹ́ fans a lè mọ̀ rí nǹkan tó gbádùn láti mọ̀ tẹ̀lé wa. Owó tẹ̀ fi ra dátà ò ní wọlé o, owó tẹ̀ fi wá ọ̀dẹ̀ ní fọ́ o. Àwọn náà mọ̀ wá fún yín o, ẹ máa follow wa lórí Facebook, lórí Instagram, lórí YouTube, gbogbo ẹ̀ lágbára Ọlọ́run. Àwa láàmú wa, ẹ̀yin náà láàmú bá o. Alhaji Ahmed Lukman Kaya lórúkọ tèmi. Kaya TV radio kẹ́ máa wò kẹ́ máa follow. Èrè àsálàtù àlébára káàtúlè láyé ní kẹ́sùmọ́ àfọwọ́wọn bá àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alibarakatullah Travels and Tour is an expert when it comes to pilgrimage, Hajj Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good summer are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Al Baraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 39 or +233 5569 33392 or +233 24
08024862251 or +23324069432. Nigeria address Shutu Olomore Housing Estate, Abeokuta, Ogun State, or Shop 31, Abraham Adesanya Shopping Complex, Onepanu, Somolu, Lagos State, or 8A Awoyelu Street off Ibadan Garage beside Health Center, Jogbo, Ijebu-Ode, Ogun State, or number 14 Fadila Sheikh Musa Oladokun, Irawolagba House, Azan Titilopo Street, Akpenete Saki, Oyo State. And the Barakatullah Travels and Tour, patronize them today. You shall be glad that you did. Ṣe nínú olórin ìsìlámù. Èmi orúkọ padà ìdálàṣẹ lálàyé. Peter Alájì Káyọ̀dé o, Alájì Sídíkì o. Èmi orúkọ padà ìdálàṣẹ lálàyé. Peter Alájì. Ó ẹ̀kúlé là kónílé o. Èmi orúkọ padà ìdálàṣẹ lálàyé. Bẹ́ẹ̀ ni ẹ káàbọ̀ lákérò ọ̀nà. Mọ̀lábẹ́ta ọ̀gá ńlá o. Èmi orúkọ padà. Àṣebọ̀ ọlọ́run ọba kọ́dá ayé ọba Sàkí ọ̀run o. Ròdìnáyé lóyún bàbá wa. Àṣebọ̀ ọba tó jí wa sójú máa láàyè lénìí. Peter Alájì rí. Kíra wípé a kú iṣẹ́ tèní. Àwa o. Èmi orúkọ padà ìdálàṣẹ lálàyé. Akọkùnrin, akóbìnrin, akọ́mọdé, akágbàlagbà, kí oyún inú bẹ́ẹ̀ ni kí àṣẹ̀dí. Padà ìdálàṣẹ lálàyé. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade, mo bí ìlú Ìbàdàn kò bọ́ ọmọ jẹ́ nílé bàbá tóbi mi lọ́mọ. Padà ìdálàṣẹ lálàyé. Peter Alájì Apáti. A sì bá gbogbo pèdèpèdè, gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. A sì bá gbogbo àwọn àgbààgbà tá a gba mímọ̀ kan àbí méjì lọ́ọ̀dẹ wọn. Mọ́rí A sì bá àwọn tó kọ́ wa lóòkan àbí méjì tí wọ́n kọ́ wa nímọ̀ kan. Àwọn tá a gbọ́gbọ́n àtòyé àtìmọ̀ lọ́dọ̀ wọn ìbáyín o. Rama Marfa. A sì bá àwọn òkè méjì tá a gbọ́dọ̀ gbàgbé. A sì bá agi méjì tá a gbọ́dọ̀ fojú rí náà. Bí eré ma. Àwọn náà lò bí wa bàbá ìyá tó láyé dùn àmọ́ bọ̀ wá jẹ́ o. A ṣe bọ́ ọba Peregrino nẹ́yìn. Ní Àǹzàjì. Bàbá kábíyèsí ìlú Ghana ń bì. Lórí gbogbo ládéládé tó wà ń lu Ghana pátápátá. Kábíyèsí o. Ṣé lálàyé o? Èmi orúkọ padà ìdálàṣẹ lálàyé. Àṣebà aláṣà tó olùdásílẹ̀ ilé-iṣẹ́ Kaya TV kárí ọlọ́bàwá kẹwọn kí àlìjẹ́nà alájì wa Lukman Ahmed Kaya. Àti travel and tours tó lè gbé wá débẹ̀ bó ṣe ń múra o. A sì bá gbogbo lóye lóye, a sì bá gbogbo lóye lóye. Lálọ́ A ṣèbá ọkùnrin, a ṣèbá obìnrin, a ṣèbá oyún inú, a ṣèbá àṣẹ̀dí. Tàfẹ́gbẹ́. A ṣèbá àwọn àgbààgbà láàrin àwọn èèyàn, àwọn àgbààgbà láàrin àwọn ẹranko, láàrin àwọn ẹyẹ, láàrin àwọn ẹja, láàrin gbogbo ntọ́lọ̀ ń dasílẹ̀ ayé ìbá gbogbo àwọn àgbààgbà òkú. Orí Yorùbá bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ kò ló bá júbalẹ̀ ilẹ̀ alánú fún ni. Wọ́n ṣèbá yín o. Bá ṣàṣe. Àyájú sí yín, ọmọ tẹnu gbóbi ọ̀wọ́. Àṣeyè ilẹ̀ alákànṣepọ̀ tiẹ̀ jáwa náà ó ṣàṣejèrè o. Ṣé bẹ́ẹ̀ ni bá ṣá. Anvars kò í sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ sí Umura àbẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ lọ sí Ájì. Ẹgbẹ́ o. 2027 Ájì 2077. Ọ̀padà kí n dá. Lẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ lọ sí Umura ti December ọdún tá a wà yìí. Àbí tẹ́ ẹ fẹ́ lọ sí Umura September. Àbí tẹ́ ẹ fẹ́ lọ ti November. Ìyẹn 2026 tá a wà yìí. Àbẹ́yìn tẹ́ ẹ ń prepare fún Ájì 2027. Mo máa A kí gbogbo àwọn tí wọ́n lọ tí wọ́n ti dé. fẹ́ o. A kí gbogbo àwọn tí wọ́n bá wa lọ ní iléeṣẹ́ wa ní iléeṣẹ́ Albarkatu Billahi. Àtúntì gbòòrò. Ẹ kàn sí nọ́mbà iléeṣẹ́ wa ń bì. Lọ́tún lọ́. Wíkẹ́ fọ́lọ̀ iléeṣẹ́ Kaya TV kẹ́ lè rí àwọn nọ́mbà tẹ́ máa pè wọ́n sí. Lóṣù. Albarkatu Billahi iléeṣẹ́ tó dáńtọ́ ni o. Ìláyọ̀ ọ̀rọ̀ mi Tí branch wọn wà ní gbogbo kóòtù òjìrè pátápátá ìlú Nàìjíríà. ti jẹ́. Tó wà ní gbogbo tí ń jẹ́ Áfíríkà náà bẹ́ẹ̀. Elébé. Àwọn aráàlú èyìnbó gbogbo wọn náà ni wọ́n ń bá wa lọ. Jẹ́jẹ́ bá mi rìnrìn àjò orí o.
máa forí ṣe wá sí kíkó wá. ẹ pè wá sórí nọ́mbà yìí fẹ̀yìn tí ẹ bá fẹ́ lọ sí umura abẹ́yìn tẹ fẹ́ lọ sí ájì abẹ́yìn tí ẹ bá fẹ́ ṣe kíni ẹ fẹ́ gbọ́ gbogbo details wa ẹ pè wá sórí nọ́mbà iléeṣẹ́ Taofeek Káyà rédíò abẹ́kẹ́ fọ́lọ̀ ìpolówó advert wọn tó wà lórí iléeṣẹ́ wa ń bì tà fún ìpolówó ẹ pè wá sórí nọ́mbà yìí +233-260-87860 ó dá wa lẹ́. +233-260-87860 abẹ́kẹ́ pè wá sórí nọ́mbà ẹlẹ́ẹ̀kejì +233-501932736 torí ẹ ṣe àdúpẹ́ ẹ lè WhatsApp wa kẹsàn-án nǹkan tẹ fẹ́ lórí ló ẹ̀. ti yàn wá ẹni tí ó ṣàṣelà ibẹ̀ ló ti yàn wá o ẹni bá. Gbangba Dekun lètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ó kedere bẹ́ẹ̀ wò ẹ gbọ́ kí la wá fẹ́ mú sọ lórí ètò Gbangba Dekun tèmi. kí la fẹ́ mú sọ kí la fẹ́ sọ̀rọ̀ lé lórí ìgbìyànjú lórí àṣelà ìgbìyànjú àṣelà àwọn ọkùnrin mo fẹ́ báwí lẹ́ni gbogbo ẹ̀yin baálé ilé mo fẹ́ bá sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀yin náà ń ṣẹ̀ṣẹ̀ ń dìde baálé ilé tẹ̀ṣẹ̀ṣẹ̀ ń fẹ́yàwó Aláṣelà abẹ́yìn tẹ́ ti fẹ́yàwó tẹ́ ti wà bí ọdún 10, 20, 30 ọdún la ojú ẹ̀rí ẹ̀yin tẹ́ ti wà bí 50 years abẹ́yìn tẹ́ ti wà tipẹ́tipẹ́ jù bẹ́ẹ̀ lọ. nínú ayé wà mọ́. ìgbìyànjú aláṣeyọrí ẹni bá àwọn wo gan ni à ń bá wí gangan ni ìgbìyànjú aláṣelà gbìyànjú aláwo ìgbìyànjú aláṣeyọrí yeye àwọn wo ni mò ń bá wí ọ̀padà àwọn ọkùnrin mò ń bá wí lẹ́ni o dá Aláṣelà láyé. ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá mo jọyìn àwọn ìyá mi kan lórí TikTok Ọlọ́run. wọ́n wá ń sọ̀rọ̀ yìí pé ẹ̀yin ọkùnrin ó ti ẹ̀yà mi lẹ́nu tí mo gbọ́rú ẹ̀ lẹ́nu àwọn obìnrin yìí láwọn obìnrin kì í ṣe bẹ́ẹ̀ o ṣùgbọ́n kẹ́ ẹ tó rí 100 obìnrin tẹ́ ẹ kó jọ kẹ́ ẹ tó rí 20 yóò mọ̀ sọ fún ọkùnrin wípé ọkùnrin ò máa ń sinmi lè jẹ́ ọkùnrin ẹ máa wá sinmi fúnra yín ẹ tó róbìnrin tí ó sọ bẹ́ẹ̀ Aláṣelà gbogbo bùkátà yé wọn wọn kò lọkùnrin ọkùnrin ò bá kú inú àgbà káwọn sáà ti máa jayé lọ kọ́ máa lo mọ́tò kan máa tẹ̀ láwọn ọmọ lọ ìlú òyìnbó. ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé àti ṣá. àwọn ìyá ìmọ̀ wa bá wọn òkè òkun gbogbo wọn wà gbogbo ilẹ̀ kérédélé àtàwọn náà. gbogbo wọn bẹ̀rẹ̀ sí pẹ̀tù sí gbogbo ọkùnrin lọ́kàn pé ẹ̀yin ọkùnrin ẹ jẹun tó dáa sẹ́mi ara yín ẹ ṣiṣẹ́ mọ́ wọn bá mo táwọn mi méjì. ẹ tọ́jú ara yín ẹ tọ́jú ẹ̀mí ara yín ẹ máa sinmi níbi iṣẹ́. Ọlọ́run kémi máa ṣe. ọ̀rọ̀ yìí wá yà mí lẹ́nu mo ti ń gbọ́ mo kọ́kọ́ wà lẹ́yìn ìkúlé tẹ́lẹ̀ lani mo dẹ̀ kan náà mo rí pópìnrin gbogbo wọn ṣe láì ṣe. àwọn àgbàlagbà yẹn àwọn ìyá wa ni Fún mi. àwọn àǹtí wa náà ni wọ́n wà ń bẹ̀ Láàrin. ṣùgbọ́n kẹ́ ẹ tó róbìnrin tí ó mọ̀ sọ bẹ́ẹ̀ mo fẹ́ jẹ́. pé ẹ̀yin ọkùnrin àní ẹ sinmi Èrè má. ẹ̀yin ọkùnrin àní ẹ máa jẹ́ ń tó dára Torí náà. ẹ̀yin ọkùnrin àní tó ẹ gbogbo ọjọ́kọ̀ ní kẹ́ ẹ fi máa ṣe ẹ máa rántí wípé Aláṣelà kì í má dà kó bàtà. ìyàwó tẹ́ ẹ fẹ́ lé ọrùn yín ló wà ní tẹ́ ẹ máa ń kó sórí pọ̀ kúkọ padà kí. àwọn ọmọ yín ọrùn yín ló wà kátó sọ tìyá yín àti tàbúrò yín àbí gbogbo ẹ̀. wọ́n láwọn ọkùnrin a máa ìrònú wa máa ń pọ̀ jù gbogbo bùkátà yé la kó sórí a ṣiṣẹ́ làárọ̀ ṣiṣẹ́ lọ́sàn-án ṣiṣẹ́ ní òru tó bá tún wá délé tá a bá tún délé náà ìyá àwọn ìyàwó òtún ní já nísìnyí a tún ṣètọ́ náà bẹ́ẹ̀. Aláṣelà wọ́n yà mí lẹ́nu mo wá wọlé wọ́n bá gbà mí wọlé àwọn bòpin lọlé olóró Aláṣelà àwọn yà mí lẹ́nu ewu bára. lẹ́yìn ń sọ wípé káwọn ọkùnrin máa sinmi pé gbogbo wàhálà kókókókó Aláṣelà bí wọ́n ní kí ló dé tán fi sọ bẹ́ẹ̀. Sọlá. wọ́n bẹ̀rẹ̀ sí ka ọkọ àwọn ọ̀rẹ́ tí wọ́n ní. Aláṣelà káwọn ọkọ wọn ti kú lóríṣiríṣi. lórí. pé àwọn ọkọ tó dẹ̀ kú yìí. iṣẹ́ láàárọ̀ iṣẹ́ lọ́sàn-án iṣẹ́ lóru ni. ọfà ṣubúlúlú. bí wọ́n ti fìgbà kan sinmi. wọ́n á ní ọjọ́ kan. àwọn lọ kí ọ̀rẹ́ àwọn kan nulẹ̀. Ṣéun. ọ̀rẹ́ àwọn táwọn lọ kí nulẹ̀ yìí. bàbá ọkọ rẹ̀ wá wọlé dé. tó sẹ̀ tí ibi iṣẹ́ dé. wọ́n láwọn àwọn ò tiẹ̀ bẹ̀sù bẹ̀ gbà. àwọn sọ fún ọkọ ọ̀rẹ́ àwọn pé lójú ọ̀rẹ́ àwọn bàbá alágbájá wàhálà láàárọ̀ wàhálà lọ́sàn-án wàhálà lálẹ́ ibi iṣẹ́ nira ẹ̀ fúnra yín sinmi tẹ́ ẹ bá kú ọ̀rẹ́ àwọn ò fẹ́ lòmíì. Dáúdà bàbá mi àfàlà. wọ́n láwọn ò tiẹ̀ tíjú pọ̀rẹ́ àwọn wà ń bẹ̀. wọ́n láwọn sọ fọ́rẹ́ àwọn yìí pé Olékọ́dìrí àwọn. sọ̀rọ̀ táwọn ń sọ ní ojú rẹ̀ yìí. ó yẹ káwọn pè lẹ́yìn káwọn ó sọ ni. Ṣẹ́gun. má káwọn ó sọ lójú rẹ̀ ó dáa bẹ́ẹ̀. bàbá bọ́kùnrin yìí bá kú ó máa jayé tiẹ̀ lọ Iṣẹ́. wàhálà rẹ̀ ti pọ̀ jù yóò sinmi ààrẹ o. àwọn oníwà ló ń fún ní wàhálà o ṣùgbọ́n kó sinmi Bíi. ó wọ lágbájá báyìí ó ti kú bàbá mi lágbájá báyìí ó ti kú lágbájá báyìí ó ti kú orí iṣẹ́ la gòkun lé sẹ́yìn náà ò ní jẹun ni wájúlà kí ẹ̀yin náà fúnra yín sinmi. ti wá o. bíi ti irú obìnrin bẹ́ẹ̀ tó sọ bẹ́ẹ̀ ọkọ tó bá mọ̀ fẹ́ obìnrin gidi o. àǹtí tí mò ń wí Ṣẹ́gun
ní sọmọge o. ẹ̀dá kan ni tó náà mọ̀ yìí pé kò rọrùn nù ayé. kò sẹ́ni tí àfẹ́ni tó bá fẹ́ parọ́ tanra rẹ̀ jẹ́ lókù. wàláhì ọkùnrin ṣe wàhálà gan. ó tó ẹ̀yin obìnrin náà ṣe wàhálà o. wọ́n bẹ̀rẹ̀ sí ṣe wàhálà tó wàláhì kò tó ti tọkùnrin. bàbá wa là ń ṣiṣẹ́ bákan náà. lórí tọkùnrin kó sórí ju tẹ̀yin obìnrin lọ. tẹ bá dẹ̀ wá ṣàkíyèsí jù nínú gbogbo ohun tó ń bẹ nínú ayé. ẹ̀yin obìnrin gan gbádùn jà wa gan lọ. ẹ̀ ń gbádùn lọ́dọ̀ ọmọ jà wọ ọkùnrin lọ. bẹ́ẹ̀ bá wá wo òkú tó ń kú lójoojúmọ́. ọkùnrin tó ń kú pọ̀ ju obìnrin lọ. kọ̀ǹfàmù mo sọ o. àfẹ́ ń bá fẹ́ parọ́ tó jẹ pé ó fẹ́ kọ́lá òun jẹun yà lókù. wàláhì ọkùnrin tó ń kú pọ̀ ju àwọn obìnrin lọ. bó ṣe ṣe yí pé obìnrin ni wọ́n ń bí tó pọ̀ jù. ọkùnrin tí wọ́n ń bí sáyé kéré. ọkùnrin tí ń kú tí ń gbọ̀rún wọ́n pọ̀ ju àwọn obìnrin lọ. èyí ló yẹ kẹ́yìn obìnrin náà máa rò wípé bó o bá fẹ́ fi ọkọ fẹ́ ìfọ̀kànbalẹ̀ kó o lè máa pápáǹpọ̀ ọkọ rẹ náà pé ọkọ mi mo fi ọ tẹ̀mítẹ̀mí ní ìgbé òkú. mo fẹ́ torí owó mo fẹ́ torí ọmọ nìkan mo fẹ́ torí wípé kò náà lè jẹun ọmọ. alájà mi ìṣúra máa fa màmá. bẹ́ẹ̀ bá lọ síbi mọ́ṣúárì kẹ́ ẹ tó ka òkú tó wà ń bẹ́ẹ̀ ti rí òkú ọkùnrin tó pọ̀ jaburata. màmá wa. bẹ́ẹ̀ náà tẹ bá ní ẹ máa kà á bẹ́ẹ̀ sí rárúgbó lẹ́ẹ̀ máa rí ọ̀dọ́ tó jọkùnrin tó ń kú. ibi tó ti mà ní wípé nínú ọmọbìnrin àtọkùnrin tó nínú ilé èwo ni èyí jẹ́ kó gbádùn nù wọn. èwo ló máa ń ní wàhálà jù ọkùnrin náà ni máa ń ṣèjàngbọ̀n jù. ọkùnrin náà ni kì í jókòó sójú kan tí máa ń wá owó lọ́tún wá owó lọ́sì láti fi tọ́jú ara rẹ̀ láti lè jẹ́ èèyàn. gbogbo ìgbìyànjú tóbìnrin ń gbìyànjú lẹ́ni táwọn obìnrin fi hàn sókè. àwọn ọkùnrin ara wa ni wọ́n ti kọ́ pé kò sí ní tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe. ṣùgbọ́n obìnrin ṣe lóòótọ́ bó bá sì lè kẹ́ ẹ ṣe tó tó bá tó stéèjì kan ẹ̀sìn ẹ ṣàkíyèsí ẹ padà sinmi. ọmọ olókùn tẹ́ jókòó tẹ́ máa jẹun rẹ̀. ṣùgbọ́n ọkùnrin látàárọ̀ day 1 to day Z à ń ṣiṣẹ́ látàárọ̀ títí tá a fi dojú ogbó ni. èyí ló wà fún sábàbí tí mo fi mẹ́tò tèní wá lórí ètò Gbangba Dekun tèní. sórí tó bá fẹ́ gbádùn ayé dáadáa ọkùnrin àbí bí obìnrin náà bá fẹ́ gbádùn ayé tó bá wù ẹni kò fẹ́ lọ́kùnrin mọ́ fẹ́ ń táyé ń fẹ́ o. sórí tó bá lọ fẹ́ ń táyé ń fẹ́ nú ọkùnrin. ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó fẹ́ ń táyé ń fẹ́ tí ò fẹ́ ń tó ṣe déédéé ẹlẹ́dàá rẹ̀ ló fà á tó ṣe wípé bọ́kùnrin bá ṣe wá láwọn àní náání rẹ̀. torí ẹ̀mí wọn ni wípé nǹkan tí wọ́n ń fẹ́ yìí ẹlòmíì náà ń fẹ́. bẹ́ẹ̀ wo jẹ́ tó ń kó ṣe wàhálà kò bá àkókò sáti bímọ fóun kóun ti jèrè ọmọ rẹ̀. ṣùgbọ́n tó bá fẹ́ ń tẹ́lẹ̀dá rẹ fẹ́ ń tó wù ọ́ bọ́kọ rẹ ò bá jẹun yóò máa dùn ẹ́ pé kò tí ì jẹun. bọ́kọ rẹ bá lọ bí iṣẹ́ tí ò tí ì dé yóò máa kọ́ ọ lára pé bàbá lágbájá ò tí ì dé. bọ́kọ rẹ ò bá tí lára rẹ ò bá yá gan ìwọ gómọ̀ pé àbára ọkọ mi ò ṣe yá ara tèmi ni ò yá. lálá ṣe là kí máa ṣàkó. gbogbo ẹni tó bá fẹ́ ń tẹ́lẹ̀dá rẹ fẹ́ yóò fẹ́ tìfẹ́tìfẹ́ yóò fẹ́ nígbà ìṣòro yóò dẹ̀ fẹ́ nígbà ìdùnnú. bára bá ń ta ọkọ rẹ yóò mọ̀ pé òun lára ń ta. bọ́kọ rẹ ò bá sí nílé ọkàn rẹ ò ní balẹ̀. ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ ọkọ rẹ ò bá àmọ́ sí nílé kò sí ní tó kàn án. kò bá àkú dànù kò sí ní tó kàn án gbà tí ẹbí obìnrin náà léèrè kò fẹ́ ń tẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ ni táyé ń fẹ́ ló fẹ́. bẹ́ẹ̀ náà ni láàrin àwọn ọkùnrin bá a bá fẹ́ ń táwọn ayé ń fẹ́ ìyẹn pé tá a bá fẹ́ obìnrin tí àwọn èèyàn ń fẹ́ tá a fẹ́ ń tó bẹ́sẹ̀ déédéé ìràwọ̀ tẹnu wọ́ ká tá a fẹ́ nǹkan tó ṣe yí pé n tó wù wá ẹ mọ̀ pọ̀tọ̀ ni tó wúyàn ọ̀tọ̀ ni tó àwọn èèyàn ń ṣe tèmi náà fẹ́ ṣe. ọmọ ló rẹwà tó báyìí irú báyìí mo fẹ́ fẹ́ mo gbọ́dọ̀ fẹ́ lágbájá báyìí ni béèrè lọ́wọ́ ẹlẹ́dàá rẹ jẹ́ni tó fẹ́ fẹ́ ìsẹ́ni tí yóò máa pàmpà rẹ sẹ́ni tí yóò ṣe pé bí ò bá sí nílé yóò máa pọ̀ sí nílé sẹ́ni tó ṣe pé bí nǹkan bá ń ṣe ọ́ yóò lè máa sọ fún ọ pé lágbájá ṣeré ń bá ṣe wàhálà mọ́ níwọ̀n. lọ́run jẹ́ kọ́lọ́ ẹ̀yin obìnrin bí wà dáǹsì àtàwọn ọkùnrin tí o bẹ̀ sí jẹ́ ọlọ́run ò dóníkálukú wa ráyé lásán o lórí ara wa náà. èyí gàlá àjàjẹ́ bá mi ìrìn àjò orin o. ọ̀pọ̀lọpọ̀ tó ń kó sínú àdánwò ọ̀fẹ́. ṣé wà sí kíkó wa. látara àìfẹ́ nǹkan tẹ́lẹ̀dá rẹ̀ fẹ́ ni o. màráyé máa kí wá ṣe mí láláṣẹ. ọkọ fífẹ́ ò ṣe é mánéèjì nulẹ̀. bẹ́ẹ̀ nìyàwó náà ò ṣe é mánéèjì. bó o bá ti di pé ọkùnrin tó fẹ́ fẹ́ ní ìwà kan tí ò bá ti tiẹ̀ mú. tó pé bù. jìnnà sírú ọkùnrin náà mọ̀ wùlẹ̀ fà. òru. bó bá rí pé obìnrin tó fẹ́ fẹ́ yìí ó ní bọ̀t kan lára tí ò ṣe déédéé ní tí wọ́n láìkì. ìlú kadà ara wa.
tètè jìnnà sírú ọkùnrin náà àbírú obìnrin náà láti fẹ́ o. nítorí pé bọ́ọ̀tì nǹkan tó gbà láàyè nínú ìwà rẹ̀ yẹn bó o bá ti fẹ́ sílé tó nǹkan náà mọ expand sí ni o. ìwà burúkú tó gbà tó manage lára rẹ̀ yóò mọ continue yóò mọ pọ̀ sí. kódà kó ṣe pọ́kùnrin tó fẹ́ fẹ́ràn sìnà ṣùgbọ́n sìnà tó fẹ́ orí pé kò pọ̀ jù. wá ní wàá fẹ́ bẹ́ẹ̀ bóyá tó bá fẹ́ lé wàá máa gbádùn ẹ̀ wàá lè gbójú rẹ̀ kó ń bẹ̀. ṣé ń já ọ sí tó bá ti wọlé tán sìnà náà ó tún pọ̀ sí ni. tó bá yẹ pé ọtí ni ọkùnrin tó ń fẹ́ mu ó mú díẹ̀díẹ̀ ó wá níjẹ́ mánéjẹ̀ ń bọ́ tí lásán ni ó bá fi lè fẹ́ wọlé tán wà láì bíúrì ni ó máa mú kò ní jẹ́ onísìnyí. iṣẹ́ ní ilé ayé o. bó bá ṣe sìgá lọ́kọ rẹ̀ mú kó tó fẹ́ sínú ilé. ìwọ́n ṣe sálẹ̀ fún láyé. ó lè jánu ó lè jẹ́ kó níjánu lórí ẹ̀ kó tó fẹ́. ó bá wọlé tán igbó ni ó máa mú ẹjọ́ máa fa ni àbí kẹ́ ẹ máa jà lójoojúmọ́ ńgbà wọn bá ń fa pàrágà. lọ́la yá ni ẹni bá gbé. a kì í mánéjì ọkọ a kì í mánéjì ìyàwó. mo ń gbé. pé ẹ jẹ́ mánéjì ẹ̀ pẹ̀lú ìwà rẹ̀. ẹ jẹ́ mánéjì ẹ̀ pẹ̀lú ìwà tí ń wù tí ò dáa. ẹ má sì mí gbọ́ o. ní mánéjì tí mo sọ ni wípé ẹni tó bá rí pé o nífẹ̀ẹ́ sí tó bá ti lè ní bọ́ọ̀tì kan tó lágbára tó láìkì tó wá ló fẹ́ mánéjì ẹ̀ tó bá padà yá. ọ̀pọ̀ ọmọ ló ṣàdúrà. nǹkan tó ń fojú tó ra fojú kọmanáìsì yẹn yóò padà di nǹkan tọkàn rẹ ò ní balẹ̀ lórí ẹ̀ o. now we from heaven lásà. ṣùgbọ́n tó o bá fẹ́ àwọn nǹkan kan bẹ tá a lè fẹ́ ọkọ nítorí ẹ̀ àwọn nǹkan kan bẹ tá a lè fẹ́ ìyàwó nítorí ẹ̀ tó ṣe pé ó ṣe é mánéjì. ṣé àforítì ló ṣe kókó. kìí ṣe bí àwọn nǹkan tó lè pa ọ lára tí ò ní jẹ́ onísinmi lọ́jọ́ alẹ́. pàtàkì oníwẹ̀nu àáké ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi yé ọlọ́gbọ́n lọ̀rọ̀ mi lè yé àti ṣàṣẹ là ó rọ́gbọ́n. kódà a kì í mánéjì ìyá ọkọ àbí ìdílé ọkọ bó o bá rí i pé ìwà kan ń bẹ tí wọ́n ń wù tí ò da tọ́mọ aráyé ò gbọ́dọ̀ fẹ́ tó o dẹ̀ mọ̀ yí pé ìwà tí ń bẹ lọ́wọ́ yìí ò lè kọ́ńkà rẹ̀ wọ́n wulẹ̀ torí bọnú ìdílé ọkọ náà àbí taya náà kó má bàa kó ẹ sí wàhálà nítorí pé kò sí bó o ṣe fẹ́ ṣe ò lè kó wọn níjànú lórí tí wọ́n ń ṣe ń bẹ̀ ìwọ ló yà darapapọ̀ mọ́ ni wọ́n sọ pé if you don't beat them join them bó o bá ti lè kó wọn ń jánu ń bẹ̀ wọ́n náà padà dára wọn ni bó o bá ti lè kọ́kọ́ rẹ̀ ń jánu nípa ìmọ̀ ṣe sìnà ajẹ́ pé tí ìwọ náà bá wọlé ìwọ náà máa ṣe sìnà pẹ̀lú ẹ̀ náà ni ẹ bá máa yanra yín jẹ bó o bá ti lè kó ọkọ tó fẹ́ ń jánu ń pa bó ṣe mu sìgá ajẹ́ pé tó bá ti wọlé tán ẹ̀jọ̀ máa mu sìgá náà ni yóò bá jọra wọn bó o bá ti lè kó ọkọ rẹ̀ ń jánu ń pa kó máa mutí ajẹ́ pé tó bá ti lè fẹ́rù ẹni náà tó bá wọlé àfi kẹjọ máa mutí kó lè bá a jọra wọn tó o bá ti lè jọra wọn bẹ́ẹ̀ dídínà lẹ́ẹ̀mọ́ nara yín lójoojúmọ́ ẹ mọ̀ sọ̀rọ̀ ní tígbé ìyàwó yẹn ó fi dojú ogbó nítorí pé kò lè jọra wọn. ọgbàjà kí n dá aláṣẹ làlàyé o. ìgbìyànjú Alasela là ń sọ lórí ètò Gbangba Dekun tèmi. aláṣẹ làbí. ó wàá rí gbogbo ọkùnrin pátápátá tó bá wá ń ka àwọn èèyàn mo fẹ́ wọnú àwọn ọ̀rọ̀ kan léni lórí ètò Gbangba Dekun tèmi. bẹ́ẹ̀ bá ṣàkíyèsí tí wọ́n bá mú àwọn èèyàn tí wọ́n burú jù lápèjúwe tí wọ́n bá ní wọ́n mú yahoo kẹ́ tó kan obìnrin tó jẹ́ oníyahoo ọkùnrin lẹ́ẹ̀bà ń bẹ̀. jẹ́ ń jẹ́ ọ̀sìn ìgbìyànjú àṣeyọrí ni wọ́n ń ṣe o. bàbá mi Mustapha. wọ́n bá dẹ̀ ń ka olè náà tó róbìnrin bẹ́ẹ̀ ti kọkùnrin bíi mẹ́wàá. ìgbìyànjú àṣeyọrí ni wọ́n ń ṣe o. wàlá ó kànáà bóyá pọ́nà tí wọ́n ti rí òtí ẹ̀ dá. ó dá ọlọ́mọdé ṣe wá ní kidnapper má ṣe wá ní ká. ó ráwọn kidnapper tí wọ́n kidnap yẹn. káyọ̀ tó róbìnrin nu ọkùnrin lẹ́rìí. àwọn náà ń ṣe ìgbìyànjú àṣelà náà ni. wàlá ó kànáà bóyá pé ìgbìyànjú tí wọ́n ti ń ṣe òtí ẹ̀ dá. òun kálukú wá bí ó ṣe là bí ó ṣe jẹ́ èèyàn ni. ìjẹ́ èèyàn ń kálukú ibi tó ń kálukú wá ń wá sí ọ̀tọ̀ọ̀tọ̀. bí mo ti sọ ń bẹ̀ ni wípé ọkùnrin ni mò ń sọ̀rọ̀ bá èyí tí mò ń sọ ni pé bó bá rí bí wọ́n bá ti ń gbẹ́ kànga ọkùnrin ló bá ń bẹ̀ tí ó máa gbẹ́ o kó sà lè jẹ́ èèyàn kíyàwó rẹ̀ ó má bàa jẹ́ ìyàwó níyàwó àbọ̀mọ rẹ̀. bó bá rí bí wọ́n ti ń kó gọ́tà ọkùnrin ló bá ń bẹ̀ tí ń kó o àbáwọn tó ń kólẹ̀ bó tó róbìnrin ń bẹ̀ ọkùnrin 100 wá ti bá wọn ń bẹ̀ àṣelà náà ni wọ́n ń wá bí wọ́n ó ṣe jẹ́ èèyàn bọ́kùnrin ṣe wá máa ń ṣe lélẹ́yìí àṣàṣelà á ṣe wàhálà yìí pé kí àṣírí ìyàwó má bàa tú kó lè bàa jẹ́ èèyàn. ìyàwó jẹ́ èèyàn yóò bímọ àtún amúbùkátà ọmọ àtún jàn mọ́ àmọ́ tọ́jú ọmọ máa tọ́jú aya. pé mo gbọ́dọ̀ là ní kí lè mi ìdílé mi ìyàwó mi ọmọ mi má bàa dìyàwó ìyàwó ọmọ mi má bàa dọmọ ọlọ́mọ. ọ̀nà sílẹ̀ làwọn ọkùnrin ń wá káàkiri. èyí ló fọṣọ wàhálà débi wípé bá a bá ti ń ro títì ìyàwó a máa ro tọmọ a máa ro tìdílé ọkọ a máa ro tìdílé ìyàwó a máa ro bá a ṣe fẹ́ tọ́jú ara a ṣe fẹ́ tọ́jú ara bá a ṣe fẹ́ tọ́jú ìyá títa wara wa gangan a kì í rántí rẹ̀. Peter Láti Ibrahim. ìgbìyànjú àṣelà náà lọkùnrin wá o èyí ló fọ sábàbí tí ọkùnrin fi máa ń tètè kú. Peter Láti
sinmi o. bàbá wa. ẹ̀yin bàbá wa ẹjẹ́ á máa sinmi. bó o bá ní 1,000 lọ́wọ́ gbìyànjú kó o ná 200 naira sọ́dọ̀ ara rẹ̀ àbí 500. bọ́ sí ilé oníjẹ olóúnjẹ kó o jẹ ògúnfe tó dára. bàbá máa bù tán. kó o mọ omi tó dára sínú ara rẹ̀. èmi ò ní o mutí o. bó bá mutí o tún dákun ni. àfùsọ̀tún. kó o wáyè tó dá kó o tiẹ̀ lo hòtẹ́ẹ̀lì kan ìní ogbóbìnrin sùn bẹ́ẹ̀ kó o wá èsì sára kó o sùn. peter alájà fún. nǹkan kó o sí ọkọ̀ kàlàyé lọ sí hospital kó o ní mo tiẹ̀ fẹ́ ṣe kíni check up kó o tọ́jú ara rẹ̀. nítorí pé èmi mo sẹ̀wá mo fẹ́ràn ìyá mi bẹ́ẹ̀ ni mo fẹ́ràn bàbá mi ṣùgbọ́n tá a bá ní àwò fẹ́ tí ń bẹ láàrin bàbá àti ìyá sọmọ wà láì 100% mo nífẹ̀ẹ́ ìyá mi o. ìṣúra màmá rẹ̀. ìtumọ̀ ẹ̀ ní pé gbogbo àwọn ọkùnrin pátápátá kò sọ́gbọ́n tá a lè dá. àwọn ọmọ wa fẹ́ràn ìyá wọn ju àwa bàbá wọn lọ. wọ́n gbà páwa là ń tọ́jú àwọn tá à ń sanwó iléèwé owó jíjẹ. àwa la dẹ̀ ń tọ́jú ìyá wọn. ṣùgbọ́n kò sí mọ́sílẹ̀ wo fẹ́ràn bàbá tó ìyá ni wọ́n fẹ́ràn jùlọ. tí ò bá dán lójú. yorùbá. ó yẹ gbé obìnrin sọ́jà kẹ́ gbọ́kùnrin sọ́jà. kẹ́ wá mú obìnrin kẹ́ wá nà lẹ́gba. ẹnu ọkùnrin náà lẹ́gba. ẹ rí wípé àwọn èèyàn tó máa sọpọ́ọ̀tì obìnrin àwọn obìnrin máa sọpọ́ọ̀tì àwọn pé obìnrin lè nà báyìí. àtàfẹ́gbẹ́ o. ẹ bá kó ẹgbà bu ọkùnrin nígbà 100 jù bẹ́ẹ̀ lọ wàláì wọ́n máa takò ní wá ní bóyá ó lè. obìnrin ò lè ro obìnrin láíláí. bó o bá ṣàdédé já obìnrin sí hòhò ní ọjà gbogbo obìnrin ọjà ni ó jọ sí hòhò ni ó fẹ́ bu ọjà pa. torí obìnrin yẹn gbà kí wọ́n fobìnrin ṣẹ̀sín obìnrin yẹn gbà kíyàwó jẹ obìnrin. báwo ọkùnrin bó bá ṣe nǹkan kan báyìí ẹ tó rọ́bìnrin márùn tí ó pt rẹ̀ nu 100 àwọn ọkùnrin tún máa takò ní pọ́ lè ní àwọn obìnrin díẹ̀ ó tiẹ̀ pt ẹ̀ pé ẹ̀dẹ̀ sànú rẹ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé Rádékẹ́mi lobìnrin jẹ́ Àlàkẹ́ lobìnrin jẹ́ Àríkẹ́ lobìnrin jẹ́ a gbọ́dọ̀ máa kẹ́ wọn ìkẹ́ ìlú wọn ń bẹ lára gbogbo ọmọ tí wọ́n bá bí pátápátá wọ́n máa ń nífẹ̀ẹ́ ìyá wọn ju bàbá wọn lọ ṣùgbọ́n tó bá wá fẹ́ obìnrin tó da ibi tí ọkùnrin ti máa ń gbádùn lélẹ́yìí bó o bá fẹ́ obìnrin tó jẹ́ ìyàwó tiẹ̀ ló fẹ́ tó o fẹ́ ń táyé ń fẹ́ ẹ má sì mí gbà o gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń wo orí Facebook máa ń wá àwọn obìnrin tó rẹwà káàkiri àbí tẹ́ ẹ máa ń wo orí TikTok tẹ́ ẹ máa ń wo obìnrin tó rẹwà tó lówó káàkiri àbẹ́yìn tẹ́ ẹ máa wá àwọn èèyàn tó kàwé tó jẹ́ pé òtí ẹ̀ wò bóyá lẹ́dàá tiẹ̀ ọmọ oko ló mú. ẹ wá gba nọ́mbà tìyín lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí sábà rọ́kọ ìyàwó nù léwọ̀n yìí sábà lọ́kọ tó rọ́kọ ọlọ́kọ ni wọ́n máa ń fẹ́ ẹwà ni wọ́n ń fẹ́ owó ni wọ́n ń fẹ́ ẹwà tó ń fẹ́ owó tó ń fẹ́ sọ́ọ̀mọ̀ páwọn kan ni àwọn kan ni wọ́n ti ń re ẹwà yìí bọ̀ kí wò ó tó pàdé ẹ̀ lójú ọ̀nà a ó lámùmára ni o tó o bá ti lè forí da pé ẹni tó fẹ́ fẹ́ nítorí owó yóò nífẹ̀ẹ́ obìnrin yóò nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tó nífẹ̀ẹ́ nítorí ẹwà yóò nífẹ̀ẹ́ obìnrin yóò nífẹ̀ẹ́ rẹ̀ ìwọ tó bá fẹ́ lé tó bá ní sùúrù ó padà jáde tó bá rí obìnrin àtọkùnrin ọ̀nà tọkùnrin fi máa ń gbádùn obìnrin tó dì máa ń gbádùn ọmọ lélẹ́yìí bó o bá wá jẹ́ni tó ṣe wí pé ìyàwó tiẹ̀ ló fẹ́ o ò fẹ́ ìyàwó táwọn èèyàn ń fẹ́ tó bá jẹ́ pé ọkọ tiẹ̀ ló fẹ́ tó ò fẹ́ ọkọ táwọn èèyàn ń fẹ́ ayayaya báwọn ọmọ bá wá ti wá kò sọ́gbọ́n tí gbogbo ọkùnrin lè wò ó dá o lọ́gbọ́n kankan tá a lè dá sẹ́rí àwọn ọmọ tá a bí wọ́n máa ń fẹ́ràn ìyá wọn ju bàbá lọ àwọn ọmọ mi fẹ́ràn ìyá wọn gidigidi gan wàláì wọ́n fẹ́ràn ìyá wọn gẹ́gẹ́ bẹ́mi náà ṣe fẹ́ràn ìyá tèmi gangan àti gbogbo àwọn àbúrò wa gẹ́gẹ́ bí wọn náà ṣe fẹ́ràn ìyá rẹ ju bàbá rẹ lọ. tó wá rí ibi tí ọkùnrin ti máa ń jèrè tọkùnrin bá fẹ́ ìyàwó tiẹ̀ ìyàwó tó fẹ́ tó jẹ́ ìyá àwọn ọmọ rẹ̀ oníwà máa divert ẹ̀ pé bẹ́ẹ̀ lọ kí bàbá yín kílẹ̀ rà fún bàbá yín ẹ gbọ́dọ̀ ṣe báyìí oníwò máa jẹ wọ́n pa. ṣùgbọ́n tó bá fẹ́ ìyàwó oníyàwó báwọn ọmọ yẹn bá ṣe ń tọ́jú ìyá wọn tó wà láì kò ní rántí rẹ o. bó bá fẹ́ yàwó tiẹ̀ bó bá ń ṣe sìnà ń ta kò ní bìlífù. bó bá tiẹ̀ wá bìlífù kò ní fi ọ́lẹ̀ lẹ̀ yóò máa mú mọ́ra yóò dẹ̀ máa bọ̀ ìwọ náà mọ̀ pé ó yàn án jẹ. tó bá ṣe nǹkan tó bá ṣẹ̀ tó bá yẹ pé yàwó tiẹ̀ ní o fẹ́ torí ọmọ yóò máa tẹ̀ ẹ́ mọ́ra. yóò mọ̀ pé tó bá padà yá kò ní ti torí ẹ̀ lọ ṣàgbèrè ń ta o. àtàrà rẹ̀ ló ti rí wáàsí tí wọn náà ò fi ní hùwà tí ò dáa mọ́. gbogbo obìnrin tí bá jẹ pé ọkùnrin mú gbó òun bàjá ó ń ṣe sìnà òun bàjá ó tún mú kó kọ̀ntínú nù tó bá fi sùúrù tẹ lórí ní tí lọ́mọ bọ̀ yóò lé ọkùnrin náà bọ̀ yóò lé padà sínú ilé. tó náà wọ́n mọ̀ pé ìyàwó tóun fẹ́ nu ilé dájú àwọn tóun lọ ń bá ń ta lọ yóò dẹ̀ mọ̀ yí pé òun náà yàn yàn jẹ kò sẹ́ni tí ń ṣe tí ò dáa tí ò mọ̀ pé tóun ṣe ò dáa. ó tí ìgbọ̀mùyé Gbangba Dekun lẹ́tọ̀ ètò gangan ni Gbangba Dekun. ọlọ́run o
ìgbìyànjú àṣelà ńláwọ ọkùnrin ń sá káàkiri òun ló fa sábàbí tọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi ń kú o. Ọlọ́run kémi má ṣàṣe. ìgbìyànjú àṣelà yí pé kí n là kọ́mọ mi má bàa jẹ̀yà kíyàwó mi má bàa dìyàwó níyàwó. Ṣé tí àṣelà ni? òun ló sọ ọkùnrin mi ìdẹni tó ṣe yí pé ẹnu iṣẹ́ ló kú sí. Aláṣelà ni mo fẹ́ jẹ́. ìgbìyànjú àṣelà àti kémi náà ó jẹ́ èèyàn kíyàwó mi má dìyàwó níyàwó àtàwọn ọmọ mi. Ọdìnà yọ ọlọ́. òun ló fà á tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi fi di ẹni tó kán lẹ́sẹ̀ tí ò lè rìn jáde mọ́lé. Kémi yorùkọ. ìgbìyànjú àṣelà. Padà kí n dá aláṣelà. kíyà má jẹ mí kọ́ mọ́ jẹ́ ìyàwó mi. òun ló mú ọkùnrin mi ìbálẹ̀ mi dẹni tó dẹni tí ò lójú méjèèjì mọ́. ìgbìyànjú àṣelà. kíyà má jẹ mí kí n nílé lórí káwọn ọmọ mi náà mọ̀ ṣe kí ni kọ́ mọ́ dọmọ ọlọ́mọ. ló mọkùnrin mi ìdẹni tó ṣe pé stroke mu tí ò lè dìde mọ́. Àlàyé o. ayayaya ẹ̀yin ọkùnrin tó jẹ́ pé ìfẹ́ inú ilé yín ìfẹ́ ìyàwó yín ọmọ yín bẹ lọ́kàn yín. ó bá tásìkò àti jẹun ọmọ Ọlọ́run ò ní jẹ́ ó ní gbogbo wa lára o. ó bá tásìkò àti jẹun ọmọ ní jẹnu sàárè wọn ní fi pósí san fún ẹnì kọ̀ọ̀kan wa. sẹ́ẹ̀rí ọkùnrin yàtọ̀ sọ́kùnrin o. àwọn ọkùnrin kan bẹ olójú kòkòrò ni wọ́n. wọ́n á ní súnlé wọn á lọ máa da ọkà láàmú. irú wọn pàṣán ni máa ń lé wọn jáde èpè obìnrin ni máa ń padà pa wọn. àwọn ọkùnrin kan bẹ tó ṣe wípé ó bá rẹ̀ wà jù bẹ́ẹ̀ lọ wọn lágbèrè sí ẹni tí wọ́n ní lé ni wọ́n ní. bí ti ṣe ìwádùn àgbà. ó bá kó ọmọbìnrin bíi 1 million tẹ̀ wọ́n ní ságbèrè ó dàbí ọjọ́ kan ní. bí ti ṣe nínú àwọn báǹdì mi mo dẹ̀ ní àwọn obìnrin tí tó yẹ pé 28 tí wọ́n wà lẹ́yìn mi tán kọ́. bí ti ṣe kúdà lámì àbá. ìgbà tí mo wá fẹ́ travel lọ sí Senegal àwọn ọmọ mi tó wá já àwọn ọmọ tí wọ́n ń kọrin lẹ́yìn wọ́n wá gba ìyọ̀ǹda pé àfà ẹ̀tẹ̀ tí ń travel lọ sí Senegal báyìí sáà ní kọrin mọ́ ni mo ní mò ń kọrin mo kàn fẹ́ lọ ṣe àwọn ẹ̀kọ́ díẹ̀. ábìbù lágbàdì ìjọ. wọ́n wá gba ìyọ̀ǹda yìí pé àwọn fẹ́ lọ sọ́dọ̀ àwọn olórin míì. ìyọ̀ǹda fáwọn àfẹ́ lọ lágbájá báyìí sí mo yọ̀ǹda mo ní mo yọ̀ǹda. ìgbà tí mo wá ti Senegal dé wá yọjú sí Nàìjíríà àwọn ọmọ yẹn bá wá wẹ́kọ̀ mi padà. ayayaya àwọn ọmọbìnrin àṣé àwọn obìnrin a máa sọ̀yàn àṣé bó ṣe rí yẹn ọ̀pọ̀lọpọ̀ obìnrin láìkẹ́ láti fẹ́ ẹlòmíì fẹ́ kó o dẹnu kan pé I love you wọn àdẹ̀rí ọkọ o dẹnu kọ àwọn àìdẹnu kọ wọn yẹn ń kó pọ́blẹ́mù bá wọn wọ́n ń gbà tí wọ́n rí pé èso nísìnà ọjọ́ yìí làwọn ọmọ wa lanu fún mi wọ́n ní àfà wàláì gbogbo bí ọdún tá a fi jọ ń kọrin káàkiri táwọn lọ play lóru lọ gbogbo ẹ̀ àwọn wò pé bóyá ó ti ẹ̀kọ́ ẹ̀ dẹnu kan àṣé wọ́n máa ń sọ fún wa pé ǹjẹ́ lágbájá tóòsì àbí ò tóòsì. Májì Káyọ̀dé o. wọ́n àfa ẹ̀ gbìyànjú o wọ́n di ọdún báyìí ẹ̀ tiẹ̀ tóòsì ẹnìkankan nù wa níbi pàtì ẹ̀sùn máa wọn. ọ̀dọ̀ ọ̀rẹ́ yín báyìí tó ń kọrin tá a lọ síbẹ̀. sàṣà títí àwọn. Ibrahim. gbogbo àwọn ló fẹ́ fẹ́ tán kódàgó tó bá wọn míì sùn. ibẹ̀ ni tí mo ti lọ ń bẹ̀ ni wípé gbogbo ọkùnrin kọ́ ló ní sìnà o bẹ́ẹ̀ ni gbogbo obìnrin kọ́ ló ní sìnà. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin mi bẹ́ẹ̀. Peter Lájí rédíò. ó ṣe wípé olójú kò mú kò lọ ni. àdánwò ní kíní yìí máa ń padà kó bá wọn lọ́jọ́ alẹ́. Peter Lájí sá. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ obìnrin bẹ́ẹ̀. sẹ́ẹ̀rí tí ò sí nílé ọkọ mọ́. àdánwò ni máa ń padà kó bá wọn. alájà. ẹ wá jẹ́ ń já yín sí. kì í ṣe gbogbo obìnrin tó jẹ́ wípé kò ládé lórí. àbí gbogbo obìnrin tí ò ní tó jẹ́ wípé kò sí nílé ọkọ. tọkọ rẹ̀ òkú ẹ̀ẹ́dẹ̀rí lọ́ọ̀dì ọkọ. kì í ṣe gbogbo wọn ni wọ́n dá o. bẹ́ẹ̀ ni kì í ṣe gbogbo obìnrin tẹ́ rí tí wọ́n jẹ́ pé single mother ni wọ́n. kì í ṣe gbogbo wọn ni wọ́n dá. èyí tí mo sọ fún ẹ ń bẹ̀ ni pé wọ́n bá ní obìnrin kan lélẹ́yìí ó gbọ́ tí wọ́n sọ pé àwọn obìnrin pọ́ńta tí ò sí nílé ọkọ. kì í ṣe gbogbo wọn náà ni wọ́n hùwà tí ò dá o. aláì kì í ṣe pé gbogbo wọn ni wọ́n mọ̀ wá hù. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin míì bẹ tí ò dá tó yẹ pé ìwà inú wa kò dára. àgbèrè lẹ́lòmíì fi lé ìyàwó tó dáa jáde nínú ilé rẹ̀. ahun lẹ́lòmíì fi lé ìyàwó tó dára jáde nínú ilé rẹ̀. Dàláṣe làlàyé o. ọtí mímu igbó mímu lẹ́lòmíì fi lé ìyàwó tó dára ló fi lé jáde nínú ilé rẹ̀. máa ná obìnrin lẹ́lòmíì fi lé obìnrin tó dára ló fi ṣe kíni ló fi lé jáde nínú ilé rẹ̀. Travelantọ. a rí inú àwọn obìnrin tó yẹ pé wọn àbí jẹyọ kan lọ tó láwọn ò tiẹ̀ ní ìdí ọkọ mọ́ rárá. Ìyá aláṣẹ pé. látara wípé ẹni tí wọ́n kọ́ fẹ́ wọ́n nífẹ̀ẹ́ sí i. wọ́n gbà wípé ẹni ìwàkuwà ló ń wù. ó ń fìyà jẹ wọn kú òun bẹ́ẹ̀. wọ́n ti wá rò wípé sáwọn sì lè ríru ọkùnrin tó táwọn nífẹ̀ẹ́ sí báyìí. bákan náà ń gbogbo ọkùnrin rí. bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe bákan náà ni gbogbo ọkùnrin rí o. Ìrọ̀rùn ti dé ó yá. bẹ́ẹ̀ náà ni ó wà nù ọkùnrin náà bẹ́ẹ̀. sílẹ̀ tó ṣe wípé ìwà rẹ̀ dáa. ṣùgbọ́n gbogbo obìnrin tó ń bọ́ sí lọ́wọ́ àwọn kùndàrú obìnrin ni. Yáàjì ọdún táwa yóò ta lẹ́fẹ̀ẹ́ bá. òun àti lérò pé pẹ̀lú bóun ṣe
ṣe fìfọ̀ ìfẹ́ àtowó àti gbogbo ẹ̀ bá lágbájá lò tán tó yẹ ká rírú obìnrin báyìí lágbájá tún ṣe báyìí sọ pẹ̀lú ìwà tó dára tó fi bá ìyá lágbájá lò tí lágbájá náà tún wá ṣe bẹ́ẹ̀ ọkùnrin obìnrin mẹ́wàá bá dọ́dọ̀ rẹ̀ àmọ́ ní bákan náà lobìnrin rí ni bẹ́ẹ̀ ni bákan náà dẹ̀ kọ́ lobìnrin rí bákan náà kọ́ lọkùnrin rí o ibi gbogbo wa ti máa ń ṣe mistake ni pé ohun gbogbo tá a fẹ́ ṣe a kì í béèrè lọ́wọ́ orí tá a bá béèrè pé báwo ni wọ́n ṣe é béèrè lọ́wọ́ orí bíbèrè lọ́wọ́ orí kìí ṣe pé kó lọlé aláàfáà àbí o lọlé aláwo àbí pásítọ̀ o ìwọ gangan fúnra rẹ o lè wádọ̀ èmi tí mo jẹ́ àfáà kí n parọ́ fún ọ ó lè lọ ọ̀dọ̀ pásítọ̀ kó parọ́ fún ọ kó mọ̀mọ́ nǹkan kan ó lè lọ ọ̀dọ̀ oníṣẹ̀ṣe kó yẹ pé lọ́ni ó pa fún ọ ṣùgbọ́n kò sí bó ṣe lè wò ó jẹ́ ẹlẹ́dàá rẹ ò lè parọ́ fún ọ o béèrè kó o gbàdúrà kó o béèrè kó o mọ̀ súnmọ́ nǹkan kan kó o pé ọlọ́run o ǹjẹ́ lágbájá tí mo fẹ́ fẹ́ tó wù mí ǹjọ́ dára tó bá wá dára ǹjẹ́ yóò nífẹ̀ẹ́ mi tó bá wá jẹ́ wá nífẹ̀ẹ́ mi sọ́mọ ń bẹ́ ń bẹ́ ọmọ bá ń bẹ́ ń bẹ́ ǹjọ́ owó ń bẹ́ ń bẹ́ owó bá wá wà ń bẹ́ sẹ́mi gígùn wà ń bẹ́ bẹ́ẹ̀mi gígùn bá wà ń bẹ́ sálàáfíà wà ń bẹ́ lọ́làáfíà bá wà ń bẹ́ sábàrà wà kalẹ̀ ẹlẹ́dàá rẹ̀ yóò sọ fún ọ tó bá jẹ́ yes yóò sọ fún ọ tó bá jẹ́ no yóò sọ fún ọ ọlọ́run kì í parọ́ fún yàn àwa là ń tanra wa jẹ ó lè lọ́ọ̀dọ̀ àfáà àbí gbogbo àwọn oníyẹ̀wò kún apárọ́ fún ọ àbí kí wọ́n fún ọ ní fake ìṣẹ̀dá rẹ̀ ò lè parọ́ fún ọ. ibẹ̀ ni ìrìn àjò obìnrin ìgbéyàwó ti máa ń kọ́kọ́ dàrú bó o bá ti rí pé ẹlẹ́dàá rẹ̀ ò parọ́ fún ọ èmi ń sọ bí ìrìn àjò tèmi ṣe rí bí mo ṣe ń tọ́ nu o bí mo ṣe ń tọ́ bí mo ṣe máa ń tọ́ àwọn èèyàn sọ́nà torí pé gbogbo apátápátá ọ̀nà àtijẹ́ là ń wá bó bá lọ bẹ́ lómi torí tí ó jẹ lọ́wọ́ rẹ̀ yóò ní yẹ́sì ní bẹ́ẹ̀ dẹ̀ ní nóò ní. èyí tí mò ń sọ ń bẹ̀ ni wípé gbogbo ìgbéyàwó tó dàrú lénìí ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń sọ pé àwọn lọ pírèsì àwọn lọ yẹ̀wò wọn ló dáa náà ni wáyì wọ́n lè parọ́ fún ọ o. orí tí mo kà á lẹ̀ fún ọ wípé bó bá fẹ́ mọ ọkùnrin tó dáa bó fẹ́ mọ obìnrin tó dáa nǹkan tó máa béèrè ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ á máa béèrè yìí pé òun bẹ̀lẹ̀ ìfẹ́ wà ń bẹ̀ wádùrú tí mo kà á lẹ̀ bíi 5-6 yẹn ǹjẹ́ ìfẹ́ wà ń bẹ̀ ǹjẹ́ owó wà ń bẹ̀ ǹjẹ́ ọmọ wà ń bẹ̀ ǹjẹ́ mi gígùn wà ń bẹ̀ ṣé kò sáàárẹ̀ ń bẹ̀ ṣé kò sí ìdíwọ́ ń bẹ̀ gbogbo nǹkan ìlú kà tá ló ń bá wá fún ọ lésì rẹ̀ tó lésì tó dáa gbámú ó mọ̀ pé kò sí ilé ọkọ àbílẹ̀ ìyàwó náà tí kì í ṣe kíni a máa kún gbà mí o tó pé gbogbo wa gbogbo ohun tó lè mú ọ fìfọ̀kànbalẹ̀ ìgbádùn tó bá ti wà ń bẹ̀ kú ọ̀hún sọ̀hún bó bá wá fẹ́ tó bá wá ń gbọ́ ohun tí ò da lẹ́yìn rẹ̀ lùtàdà ara wa sórí ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́ tẹ́lẹ̀ dáa rẹ̀ ti bọ́ sọ o ní ó máa lídìí ẹ̀ pé mi mo praise ọlọ́run bá mi yé parọ́ fún mi. ìtura yé wa torí aláṣẹ. pọ̀pọ̀lọpọ̀ ni àwọn náà lọ ní àfa àwọn náà lẹ́yẹ̀ wò wọ́n sọ fún wọn pé gbogbo àfa ló mọ nǹkan yẹ̀ wò àbí wọ́n sọ fún wọn pé gbogbo pásítọ̀ ló mọ nǹkan yẹ̀ wò àbí wọ́n sọ fún gbogbo adáhùnsẹ́ ló mọ nǹkan yẹ̀ wò ọ̀pọ̀lọpọ̀ tá à ń bẹ́nu ayé yìí rọ́ ló pọ̀ jù gbẹ́lẹ́dà rẹ̀ ò ní parọ́ fún ọ. Gbangba Dekun lè tètè gbọ̀ngbọ̀n ní Gbangba Dekun. Alasela làwọn ọkùnrin ọ̀nà àṣìlà lọ̀pọ̀lọpọ̀ ọkùnrin wá tó fi fa ọ̀pọ̀lọpọ̀ tẹ́ fi ń rí wọn nù sàárè o. ọ̀nà àṣìlà náà lọkùnrin wá tọ́pọ̀lọpọ̀ fi kó sí ọwọ́ gànfẹ́ àwọn onífọ̀wánẹ̀. Alasela láyé kí. ìyá ló fọ sábàbí tó ṣe wípé kó sì ẹ bá kó ọkùnrin 100 jọ. ẹ̀rí tó láyé. aláìkí ká tọ́jú ìyàwó ká tọ́jú ọmọ káwọn ọmọ wọn lọ ìlú òyìnbó kí ìyàwó gan kó tẹ̀lé wọn lọ. wọ́n máa gbórúkọ wa ga yí pé aya lágbájá ni ọmọ lágbájá ni èrò tí bẹ́ẹ̀nu gbogbo àwọn ọkùnrin nù. Démiládé àṣeyẹ kèmí yorùbá. tó bá rọkùnrin tó bá ṣe yí pé ó bá fẹ́ràn ìdílé rẹ̀ dáadáa mi ì sọ pé wọn kì í wọṣọ o ṣùgbọ́n ò ní rí wọn kán máa sáfẹ́fẹ́ yẹ̀yẹ́ pọ̀ wọ́n máa ṣe àwọn nǹkan ní underground wọ́n á máa kọ́lé wọ́n á máa ra tó àwọn nǹkan ṣe dáadáa lábẹ́nú wọ́n ò ní rí wọn kán wọṣọ tó pọ̀ wọ́n máa múra ní àfẹ́ ayé ṣùgbọ́n ara ọmọ wọn àtìyàwó wọn wàá rí pé àwọn eléyìí ń tọ́jú ilé. bẹ́ẹ̀ni mi ì sọ pé ọkùnrin kò tó bá jẹ́ ọkùnrin tó dára ò ní wọṣọ wàá wọṣọ wàá wọ ohun tó dára o ṣùgbọ́n ọkùnrin tó bá jẹ́ pé ó bá mọ ohun tó ń ṣe wọn kì í fi ara wọn proud wọn kì í fi mọ́tò proud wọn kì í fi ilé proud wọn máa ń náwó lórí ọmọ wọn á tọ́jú ìyàwó ṣùgbọ́n àwọn ọkùnrin tí mò ń sọ tí mò ń tẹ̀ kábà tí mò ń sọ̀rọ̀ báyìí wọ́n yẹn sábà sojú méjì wọ́n lè fẹ́ ìyàwó méjì o wọ́n yẹn sábà ṣe nǹkan tó lè mú ìdílé wọn dàrú wọ́n yẹn sábà ṣe nǹkan tó lè má jẹ́ kọ́ ọmọ wọn gbádùn wọ́n máa tẹ́kì àwọn ọmọdé bíi pé wọ́n máa fẹ́ràn ọmọ wọn máa fẹ́ràn ìyàwó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn máa bọ́
sínú àwọn obìnrin tí ò dá o. Àwọn ọkùnrin kan bẹ tó yẹ pé wọ́n lè má wọ̀ ju níkà lọ tó lówó lórí. Wọ́n á wọ ṣù tó lówó lórí. Ṣùgbọ́n kò rí wọn kọ́kọ́ sínú agbádá rẹpẹtẹ. Wọ́n ráàyè gbogbo yẹn. Ṣùgbọ́n wọ́n máa ń tẹ́kì àwọn ọmọ wọn dáadáa. Wọ́n á dẹ̀ tọ́jú ìyàwó wọn. Bàbá ni wọ́n fẹ́ dá síbì kan wọ́n fẹ́ náwó síbì kan máa ń gbowó lálẹ́. Ìgbà yẹn lọ́wọ́ sí bàbá alágbájá lówó lọ́wọ́. Wọ́n kì í ṣó. Gbogbo owó tí wọ́n máa ń ná lórí ọmọ àtìyàwó ni. Ṣùgbọ́n wọ́n máa ń invest ní abẹ́nú. Wọ́n á ti ní àwọn company lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni wọ́n kàn ṣe fáàrí. Ìyàwó wọn lè tó méjì kó tó mẹ́ta o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn a máa kó sí ọwọ́ àwọn obìnrin fọ́wọ́ ní pọ̀. Kémi orúkọ ọ̀pọ̀. Nítorí pé àníyàn pé àwọn tọ́jú obìnrin ní máa ń bẹ́nu ẹ̀mí wọn. Kì í jẹ́ kí wọ́n tètè dá obìnrin tó bá dára mọ̀. Ìtì ṣe ìwúbàrà. Àwọn obìnrin àwọn máa yàn wọ́n jẹ látara wípé babalágbájá yà máa náwó lórí kíní. Àwọn máa yàn wọ́n jẹ pọ̀ jù. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wọn gan máa ṣì tún wọn máa ṣàgbèrè. Àwọn ọkùnrin bẹ́ẹ̀ ó dìgbà tó rú obìnrin bẹ́ẹ̀ bá bọ́ kúrò lọ́wọ́ ọkùnrin kó tó mọ̀ pé òun ṣe kí ni òun sọ nǹkan nù. Àwọn ọkùnrin bẹ́ẹ̀ ń bẹ nínú ayé. Bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin kan ń bẹ tó ṣe wípé mọ́tò lóríṣiríṣi wọn máa ṣe kí ni. Bí wọ́n ṣe ń wọ agbádá lóríṣiríṣi wọn kó góòdì sọ́rùn. Ó dáa bẹ́ẹ̀ kọkùnrin ó ṣe bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí máa ń ṣe bẹ́ẹ̀ àgbèrè wọn á máa pọ̀ jù. Nítorí pé ẹwà tí wọ́n ń ṣò jáde àti mọ́tò tí wọ́n ń ṣò jáde láti fi lè impress àwọn obìnrin kan kán lè bá àwo bẹ̀ ni. Ó ló fà tọ́pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń jẹ́ àwọn alágbèédá obìnrin. Wọ́n máa ń padà bọ́ sọ́wọ́ wọn. Wọ́n wá jọ máa tanra wọn jẹ. Obìnrin yóò máa tàn jẹ. Ọkùnrin yóò máa tàn jẹ. Ẹwà obìnrin tí máa ń bọ́ sí irun wọn lọ́wọ́. Àwọn obìnrin tó yẹ pé wọ́n máa ń rọrí aláwo relé àfàṣọ ògùn ni. Wọ́n wá mórúkọ rẹ̀ wọ́n á kà mẹ́rẹ̀ láti lè ṣe kíni. Láti lè rí owó gbà lọ́wọ́ rẹ̀. Àṣé káwọn tiẹ̀ lọ́mọ kan lọ́ọ̀dẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni wọn à ní fẹ́ pọ́nsàtì ní ọmọ kan ní ọ̀dẹ̀ rẹ̀. Kì í ṣẹjọ́ wọn. Ìmúra tóun náà mú àti pé bóun náà ṣe ń ṣe. Òun náà ń tajà ni. Lójú ó lè ra ọjà àràkúra. Ìgbìyànjú àwọn ọkùnrin là ń sọ̀rọ̀ bá lè ní. Bí ti ṣe wùyúnù bàbá mi bàbá rẹ̀ o. Ibi a ti lọ ní pé ìgbìyànjú àwọn Alasela. Ìgbìyànjú àwọn ọkùnrin. Ìgbìyànjú ẹ̀yin ọkùnrin. Gbogbo ẹ̀yin ọkùnrin pátápátá. Àtọkùnrin tó ń gbìyànjú fún ìyàwó rẹ̀ nílé àtọmọ rẹ̀. Àtẹ̀yí tí ń gbìyànjú fóun náà fara rẹ̀ àbí fáwọn ọ̀rẹ́ rẹ̀. Gbàgbé ara rẹ̀ o. Tọ́jú ara rẹ̀ dáadáa. Kò sí bó ṣe lè ṣe ọmọ rẹ̀ ó fẹ́ràn ìyàwó rẹ̀ jù ọ lọ o. Jẹun tó dáa sára rẹ̀. Lóhun tó dáa lásìkò. Fúnra rẹ̀ lálàáfíà. Fúnra rẹ̀ ń sìn. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ sàárè ló pọ̀ ń ta. Tó ṣe yí pé ọkùnrin ni gbogbo àwọn tó wà nù sàárè náà. Ọ̀pọ̀lọpọ̀ láńlẹ́dì ló pọ̀ ń ta o. Ẹbí wọn léèrè wọn á ní bàbá lágbájá ti kú, bàbá tàmọ̀dé ti kú. Ẹlòmíì tiẹ̀ ti ní ọkọ bíi márùn-ún ti kú. Ó dẹ̀ ní property lọ́nà márùn-ún. Ẹ gbọ́. Olùkú wo ló ń pàwọ̀ ọkùnrin báyìí? Ẹ̀yin ọkùnrin tọ́jú ara yín o. Bí màrí ọba àláwùrà àbí tárí àrísìkí sọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan wa. Olúwa kó ṣe gbogbo wa ní Alasela. Olùmọ̀rẹ́ ọba àláwùrà bí ó ṣèmi àti ẹni Alasela. Níbi iṣẹ́ tà ń ṣe kọlùwà ó ṣe wá ní Alasela. Torí pé tọ́lọ̀ ń bá ṣe àwọn ọkùnrin l'Alasela, àwọn ọmọ wa náà kàwé débi tó yẹ ibi tó ju. Olúwa bá ṣe wá l'Alasela lórí iṣẹ́ wa. Àwọn ìyàwó wa náà dẹni ìfọ̀kànbalẹ̀. Olúwa bá ṣe wá l'Alasela lórí gbogbo ń tá a bá ń ṣe. Ìnàtù òbí rere màmá wa. Kò sí ń tá a fẹ́ ná fọ́mọ wa tá à ní náwó fún. Gbogbo àwọn ọkùnrin pátápátá kọ́lọ́run ó ṣe wá l'Alasela o. Bá a bá lówó lọ́wọ́ á tọ́jú ìyàwó á tọ́jú ọmọ wa. Bí orúkọ padà kí Alasela. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tẹ́ rí tó ń kú dànù. Àní wàhálà kíyàwó lè jẹ́ èèyàn. Wàhálà káwọn ọmọ wọn lè dèèyàn láyé olófà tọ́pọ̀lọpọ̀ ọkùnrin fi ń kú. Kọ́lọ́run ó ṣe gbogbo wa l'Alasela o. Bàbálà ó dá mi lójú pé ọkàn wo balẹ̀ á tọ́jú ọmọ tọ́jú aya. Ẹ̀yin ọkùnrin ẹ tọ́jú ara yín o. Bí bá a ṣe lè wá fẹ́ràn àwọn ọmọ wa tó. Wá fẹ́ràn ìyàwó wa ìyá wọn ju àwa lọ. Wọ́n tọ́jú ara rẹ kó lè bá a jẹ wọn mọ́. Tọ́jú ara rẹ kó lè bá a pẹ́ láyé. Jẹun tó dára. Àwọn obìnrin mọ́ra wọn tọ́jú bẹ́ẹ̀ ṣe ń wojú wọn yẹn. Bẹ́ẹ̀ni pé àwọn obìnrin a máa dán lójú ńgbà wọn bá ń dàgbà lọ. Bẹ́ẹ̀ bá wojú àwọn ọkùnrin.
bàtà bá fi ń wọ 50 60 70 àwọn obìnrin ti máa ń ṣe kí ni. ilé Alasela kì í máa ṣàkóbá Taofeek. àwọn obìnrin ti máa ń ṣe kí ni ojú tí wọ́n tún máa dán yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ ni. Akíndá Alasela láyé o. ṣé bẹ́ẹ̀ ni bá ṣàṣelà. ojú tí wọ́n máa dán ni yóò máa dán nítorí pé àwọn obìnrin mọgbọ́n tí wọ́n fi máa gbowó lọ́wọ́ àwọn ọmọ wọn. wọ́n á gbowó lọ́wọ́ Táyé, wọ́n á gbọ́ lọ́wọ́ Kẹ́hìndé, wọ́n á gbà lọ́wọ́ Sàláwá, wọ́n á gbà lọ́wọ́ Àbẹ̀ní. ọmọ wọn wọ́n bara aṣọ, wọ́n bara bàtà. ẹ béèrè pé kí ni wọ́n lọ fún bàbá. wọ́n lè má rajà aago lọ àbí bàtà fún bàbá lọ. kí ló dé ẹ ṣàánú àwọn ọkùnrin náà. jọ tànà lọ́tún lórí wa. Gbangba Dekun lè tètò gangan ní Gbangba Dekun lórí Kẹ́nikẹ́yà TV kẹ́ẹ̀dẹ̀ tí ń gbọ́ wa. yóò já mi ìláyọ̀ ọ̀rọ̀ mi lọ́rùn jẹ́ kọ́lọ́. orin mi wà dáńsẹ́gùn lèyí tí ó bẹ̀ sí jẹ́. òun bẹ̀ lẹ́nu mi àwọn elégbè dúró tán ò tọ́tẹ̀ ìgàlà àjàjẹ́ bá mi rìnrìn àjò orin o. ẹ ṣe mo dúpẹ́ lórí ètò tèmi. máa forí ṣe wá sí kí. a ti ń ti lọ díẹ̀díẹ̀ Ọlọ́run dẹ̀ ń bà wá ti lọ wá náà kọ́ Ọlọ́run balẹ̀ láti lè yàn wá. aráyé máa kí wá ṣe mí láláṣẹlà kí má ṣàkóbá Taofeek. Okay, Sister Shaki. láwùjọ àti ọba tó pè. Happy brother wa. orújú ó wà díẹ̀ lé o. Don't see your name o. ẹ̀dá wa ó dá wa lẹ́yà ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú kádàrá wa. ẹni bá Bẹ́tà ń sọ lẹ́yìn ni wípé ọba tó mọ kọ̀ọ̀kan wa. gbogbo wa pátápátá. ayé gbé o Ẹ má jẹ́ àgbàgbé pé ayé ẹ̀yọ kan ló wà o. ṣe là á. Ẹ jẹ́ kí gbogbo wa kọ́ lọ́run jí kí àṣà ṣe dà kí gbogbo wa kà mọ̀ ń tà ń ṣe. ẹ Ẹ lè bá àjèrè ṣe. ṣe là Ẹ gbọ́ lórí ètò yìí àní jù báyìí lọ. Orúkọ tèmi ni Alhaji Taofeek Shafihin Olapade ọmọ bíi ìlú Ìbàdàn kò bọ́ ọmọ jẹ́ ilé bàbá tó bí mi lọ́mọ. ní bá ṣàṣelà lọ. Mo gbọ́ àwọn tá a jẹ́ ń ṣètò Olúbísí ọmọ Akínlóye ní àwọn òtí ò gbọ́dọ̀ wòran. Igwe Alájà wa Mọ̀nsúrọ̀tò Àkàbáwọlà Madam Olúwapùnmi. Alájà wa Káyá. Bàbá afẹ́fẹ́ ọmọ Májẹ̀mú. Ẹ ṣé àdúpẹ́ o. Lókùtù di ọjọ́ mẹ́jọ àti ẹ pàdé wa lórí àwọn àkọ́tún ètò míì. Ẹ ṣé àdúpẹ́ ó dàbọ̀ ìrèlójú orí ó dàbọ̀. Alasela láyé kí wọ́n ṣe sọ́lẹ̀ fún láyé kó sì tó dá láìṣe là ojú ẹ̀rí tó láyé o. àìsàn pẹ̀lú àdúrà àlébára káàtúlẹ̀ láyé ní kẹ́sùmọ́ àfọwọ́wọn bá àyà ìrọ̀rùn ló máa bá dé no disappointment àfihàn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alibrakatullah Travels and Tour is an expert when it comes to pilgrimage, Hajj Umrah service. You don't need to travel to anywhere again except Ghana here. When it is time for pilgrimage service, it is only pilgrimage service provider I can recommend for you because of quality service provider, good hospitality, transparent and accountability with fear of Almighty Allah. The accommodation place at Mecca is very close to Ahara. Both locals and international food are available for pilgrimage. Good summer are also provided by Islamic scholar and competent Afar. Use the Quran and Hadith for better and complete Islamic pilgrimage service. Contact Albaraka Travels and Tour today at Ghana office, Jayon, East Lagos, close to Jayon Central Mosque, Ghana, Accra. +233 5669 3993 or +233 5569 33392 or +233 24